ìbò ọ̀ṣun ẹlẹ́rìí àjọ inec ní ó dàbí pé àdìjú ìbò wà láwọn ibì kan. pẹ̀lú bí ìgbẹ́jọ́ lórí ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ ọ̀ṣun nínú oṣù keje ọdún yìí ti ń tẹ̀síwájú, ẹlẹ́rìí tí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC pè láti jẹ́rìí lórí àwọn ẹ̀sùn tí gómìnà àná Gbóyèga Oyètọ́lá àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ All Progressives Congress APC pè tako jíjáwé olúborí gómìnà Adémọ́lá Adélékè tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sọ níwájú ìgbìmọ̀ olùgbẹ́jọ́ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kejìlá ọdún yìí pé ó dàbí ẹni pé àdìjú ìbò wáyé láwọn apá ibì kan. ẹlẹ́rìí náà Abímbọ́lá Ọládùnjoyè sọ pé ìjọba ìbílẹ̀ Òṣogbo lòun ti ṣiṣẹ́ lọ́jọ́ ìdìbò gẹ́gẹ́ bí olùṣàkóso ìmọ̀ ẹ̀rọ ìyẹn technical supervisor. ṣáájú ni àjọ INEC ti kó máṣíìnì aṣàyẹ̀wò ìyẹn bimodal voters accreditation system BVAS 1,024 976 tó jẹ́ ti àwọn agbègbè tí Oyètọ́lá ti fi ẹ̀sùn màgòmágó ìbò kàn wá sílé ẹjọ́ fún àyẹ̀wò. agbẹjọ́rò INEC ọ̀jọ̀gbọ́n Paul Ananaba tó jẹ́ amòfin àgbà kó àwọn ìwé tó jẹ́ forms EC8A, EC8B, EC8C àti EC8E kalẹ̀ níwájú ìgbìmọ̀ náà pẹ̀lú àwọn máṣíìnì ọ̀hún èyí tí ilé-ẹjọ́ gbà gẹ́gẹ́ bí ẹsíbíìtì fún ìgbẹ́jọ́ yìí. nígbà tí barisita Ananaba, agbẹjọ́rò Adélékè, amòfin àgbà Onyechi Ìpíasù àti agbẹjọ́rò PDP amòfin àgbà Alex Ziyon kọ́kọ́ ń gba ọ̀rọ̀ lẹ́nu Ọládùnjoyè, ó ní àjọ INEC kò tí ì ṣàkójọ ohun tó wà nínú BVAS tán kó tó di pé wọ́n kó èsì ìdìbò fún àwọn olùjẹ́jọ́. ó ní ẹ̀rọ BVAS, form EC8A àti ìwé àkọsílẹ̀ àwọn olùdìbò ní àkọsílẹ̀ tó yanrantí lórí ohunkóhun tó bá wáyé níbùdó ìdìbò kọ̀ọ̀kan láti ìjọba ìpínlẹ̀ títí dé wọ́ọ̀dù. nígbà tí agbẹjọ́rò olùpẹ̀jọ́ Akin Ọlájìmí ń béèrè ìbéèrè lọ́wọ́ Ọládùnjoyè, ó lóun kì í ṣe òṣìṣẹ́ tó ń ṣàkóso ètò ìdìbò náà èyí tí wọ́n ń pè ní presiding officer. ó ní lẹ́yìn tí wọ́n kéde èsì ìdìbò lòun tó buwọ́ lu ojúlówó àkọsílẹ̀ certified true copy náà. nígbà tí wọ́n sọ pé kó wo àkọsílẹ̀ ẹ̀rí tó kọ nílé ẹjọ́ ṣáájú àti èsì ìdìbò tó wà nínú nǹkan tó buwọ́ lù ní gúúsù Ẹdẹ, ó ló dàbí ẹni pé àdìjú ìbò 75 wà níbẹ̀. ní wọ́ọ̀dù mìíràn, ó ní ìbò 830 ni mo kọ sílẹ̀ ṣùgbọ́n 793 ló wà nínú àkọsílẹ̀. ó dàbí ẹni pé àdìjú ìbò 37 wà níbẹ̀. nínú abala 26.7 ìwé àkọsílẹ̀ ẹ̀rí mi, 402 ló wà nínú àkọsílẹ̀ orúkọ àwọn olùdìbò. ìbò 203 ni wọ́n kọ sínú àkọsílẹ̀ BVAS. ó dàbí ẹni pé àdìjú ìbò 141 wà níbẹ̀. nígbà tí wọ́n ń béèrè ìdí tó fi ń lo ó dàbí nínú gbogbo ìdáhùn rẹ̀, Ọládùnjoyè ṣàlàyé pé lérò tòun gbogbo àyẹ̀wò síra tí yóò bá wáyé gbọ́dọ̀ wà láàrin fọ́ọ̀mù EC8A àti ẹ̀rọ BVAS. ó ní gẹ́gẹ́ bí òfin INEC, inú ẹ̀rọ BVAS láti lè rí iye àwọn olùdìbò tí wọ́n ṣàyẹ̀wò fún àti àwọn tí wọ́n dìbò. àkọsílẹ̀ rẹ̀ yóò sì tún wà nínú fọ́ọ̀mù EC8A. lẹ́yìn èyí ni àjọ INEC sọ pé àwọn kò ní ẹlẹ́rìí kankan láti pè mọ́. bẹ́ẹ̀ ni àwọn ìgbìmọ̀ olùgbẹ́jọ́ pàṣẹ pé kí wọ́n má ṣe dá àwọn ẹ̀rọ BVAS padà sí sàkání àjọ INEC ṣùgbọ́n kí wọ́n gbé e lọ sílé ìfowópamọ́ ilé wa CBN, wọ́n sì sún ìgbẹ́jọ́ tó kàn síwájú. Florence Babasola ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá, oníròyìn.